أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسمي حبيب الله دني طالب بمدرسة الفرقان لتعليم اللغة العربية والدراسات الإسلامية أريد أن أقدم كلمة عن الإنفاق في سبيل الله الحمد لله قائل قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال سورة إبراهيم والصلاة والسلام على خير البشر الذي قال له ربنا سبحانه وتعالى أنفق يا ابن آدم أنفق عليك متفق عليه أما بعد لقد دلت آيات من كتاب الله تعالى على فضل الإنفاق في سبيله وأنه خير يقدمه الإنسان لأخرى قال تعالى وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وعظم أجر سورة المزمل صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد ولو عزيز ذو انتقام صدق الله العظيم. wàláhì sẹ́rí action ara àfa yìí gan pọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ó fara ẹ wo nǹkan bẹ lára rẹ̀ bíi ti wèrè kan. ó ti rínú àbá ṣúgà bàbá ìfẹ́ náwó. gbogbo yìí tó kunu kùnrin bàbá ìfẹ́ náwó àbúrò pé kí wọ́n ti pẹ̀lú fẹ́ yín jọ. tó bá ti dago kan òru àwọn òbí ẹ̀ kọ́ kàí tó kù kó tán. ká wa ń fẹ́ náwó jọ. nǹkan pọ̀ lára rẹ̀. ẹni sọfọ aláàjì tán náà fẹ́ fún mi 5,000 kí tó kú omi ni. dádì Farahana ẹ wá lọ gba sàtífíkẹ́ẹ̀tì ọmọ yín wọ́n ti complete payment wọn ẹ bá ń pẹ́ Allahu Akbar. Allahu Akbar. ẹ ṣeun ẹ dojú tí ojú òní tẹ̀yìn náà. èmi ni mo bí wàláhì èmi ni mo bí. ọmọ ẹni bá dára àfi ìṣèyàn rẹ̀ ni. èmi ni mo bí ọmọ dáadáa. èmi ni mo bí. èyí tó kéwú. èmi ni mo bí. èyí tó kàwé o. èmi ni mo bí. tó ṣe wà límọ̀. èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́. èmi ni mo bí. ọmọ tó gbọ́ tòbí o. èmi ni mo bí. bọ̀mọ̀ ẹni bá dára àfi ìṣèyàn rẹ̀ ni. èmi ni mo bí. ó dáná ọmọ mi kọ́. wàláyé mi ò máa rí. abẹ́ mọ̀. ọmọ mi kọ́. ẹ má ìlò ẹdún tí ẹ jọ. wàláyé mi ò máa rí. ẹ má ìlò ẹdẹ́kun. ẹdẹ́kun ẹjọ ẹ má ìlò ẹjọ. ọmọ mi kọ́. ọmọ burúkú. ọmọ mi kọ́. ọmọ tí ń mu gbó. ọmọ tí ń mu sìgá. ọmọ mi kọ́. ọmọ gúngògùn ọbẹ̀. ọmọ mi tí ń kọ́. ta bàbá àjẹ̀bú. ọmọ mi kọ́. tí ń tún ta náírà bẹ́ẹ̀. ọmọ mi kọ́. ọmọ àlè tí ń yìnbọn. ọmọ mi ọmọ kọ́. òṣì tí ń mu ní. ọmọ mi kọ́. ọmọ tí ń mu lẹ́bẹ̀. ọmọ mi kọ́. ó ń ta pẹ́lẹ́bẹ́. ọmọ mi kọ́. ó tún mu pẹ́lẹ́bẹ́. ọmọ mi kọ́. ọmọ tí ń sase. ọmọ mi kọ́. ìta bàbá àjẹ̀bú. ọmọ mi kọ́. ìdásà tí ó dà. òkúrí àbò jábọ́. ó jábọ́ àbò òkúrí. bóyá ló mọ̀ pé kéènì mú. ọmọ yẹn èmi ò máa fẹ́. ọmọ mi kọ́ tí ń yahoo. ó ti dà oníyànjú. ó dà bẹ́ẹ̀. ẹ dẹ́kun. gbogbo àwa òbí ẹ bá ní tẹ́wọ́ fún ọmọ yìí dìde dúró. ẹ tẹ́wọ́. ẹ dákun gbogbo ẹ̀yin olórí eré tẹ́ ẹ wà ń bí ẹ bá ní tẹ́wọ́ fún ọmọ yìí. ẹ tẹ́. kò sí olórí ibú níbí báyìí rárá kò sí olórí ibú kankan níbí gbogbo apáta ẹja tẹ́wọ́ fún. ká tẹ́wọ́. inú mi dùn láti bẹ̀rẹ̀ títà fi wà lásìkò yìí. bẹ́ẹ̀ ni àwọn bàbá yìí sá ń pọ̀ sí ni. wàláhì àwọn òbí wọn ò disappoint ẹjọ yìí tẹ ya fọ́tò yìí ń fọ́tò tá a bá ní ẹ mọ ìyá tẹ ẹ bá ya kò ní ràn o. wọ́n wá yóò máa gbé fún wa ni. dádì ẹ̀ náwó bí ìgbà tẹ́ ẹ̀ ní tẹ́ fẹ́ fowó ṣe. bí ìgbà ń tẹ wọ́n lé. ṣé bẹ́ẹ̀ mọ tẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni. ọlọ́run bá a san yín lẹ́sàn-án rẹ̀. àmì wọn ni ẹ tẹ́wọ́ fàfà yìí.
má bàbá yìí jẹ́ tẹ́wọ́ fún ọ. ẹ wá bá ń wé lẹ́wà ní fún lójú wọn kọ́ máa mo bẹ̀yìn ẹ má complain o Ẹ n ní tábà ṣòfò. wé ni ẹ gbà o ẹ jọ. ọ̀ya máa wé lẹ́wà ní ọ̀ya máa wé. Allah. La ilaha illallah bàbá wàláhì tàláhì alubarika pọ̀ níbi gbogbo àwọn ọmọ Bẹ́ẹ̀ni. pátá ọlọ́run ò ní jọ ń sẹ́rù ara wọn Amina. ẹ bá ń ṣe amina Amina. wàláhì ọ̀yá yìí. Amina. ìnáwó yá yìí. Innahu yayi. Kò nídìí alùkẹ́ ọmọ mọ̀ Yayi. Bàbá Suga ẹ mú wa mo ka yín. ẹ Ẹ mú wa. Ẹ wọ́n fi àpò. ọmọ dáadáa lọ́wọ́ yìí Ó dáwé. aláì kàmíńtà Ẹ mú ka yín. ọ̀nà Ẹyin ìgbà tẹ́ láti jẹ́ náà lẹ́ ń ju àwọn tá a sì ń lé ayé ẹja ọkọ gíná. Bàbá Suga gbogbo ẹ̀yin ìyá àti bàbá tẹ́ dún ẹ̀ ní sàgbákò ẹ̀ sí Amina lẹ́ẹ̀kan náà ẹ̀ ní dẹ̀rù àgùká ẹ dákun lórí àfàwà ẹ bá yìí ń pariwo Allahu Akbar Allahu akibaru bàbá mi wọ́n mọ̀ tí ì lọ wá má ì lọ. àfà yìí ẹ jẹ́ ń ṣòfófó kan fún yín kí lẹ fẹ́ sọ fún ẹ wa má jẹ́ kéèyàn gbọ́ o